Otasansan rédíò and TV. ọ̀dà ṣé lóòótọ́ ni wípé àwọn ẹlẹ́wọ̀n wọ́n ṣe ìwọ́de nílùú Àbújá, àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ṣé lóòótọ́ ni pé wọ́n ń ṣe ìwọ́de, àti wípé ṣé lóòótọ́ ni wípé ọ̀kan lára àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní ọgbà ẹ̀wọ̀n Kuje nílùú Àbújá pé ó gbẹ̀mí-mì, àti pé kí ni ó fa ikú ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n yìí, kí ló fa ikú rẹ̀, báwo ni ó ṣe kú, kí ni ó ṣokùnfà ikú rẹ̀, kí ni àwọn aláṣẹ Kuje, kí ni nǹkan tí wọ́n ti sọ lórí ìṣẹ̀lẹ̀ náà, àti pé báwo gan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe wáyé lénìí. Gbogbo àwọn ìbéèrè yìí òun náà ni ẹ rí dáhùn sí nínú fídíò yìí. Ẹ ṣáà má gbàgbé láti bá ní láìkì fídíò yìí, kẹ́ ẹ sì bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe. Bákan náà kẹ́ ẹ bá ní tẹ notification bell kẹ́ ẹ lè láǹfààní láti máa ríra wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́ níkànnì Otasansan TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa níbi tẹ́ ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé láti kànnì iléeṣẹ́ Otasansan TV. Ohun tá a gbọ́ ta ní ká mú wá fún yín ó ní bí ọ̀kan lára àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Kuje nílùú Àbújá bó ṣe gbẹ́mìí-mì látàrí wípé wọ́n ní àwọn aláṣẹ ní ọgbà ẹ̀wọ̀n náà pé wọn ò mójútó àìlera rẹ̀ láti bí olóṣù kan sẹ́yìn tó sì padà gbẹ́mìí-mì ní àná, tí ó sì jẹ́ wípé àwọn yòókù rẹ̀ tí wọ́n jọ ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ tí wọ́n sì tú jáde yáyá lénìí láti ṣe ìwọ́de látàrí bí ọ̀kan nínú wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Stephen Akpan bó ṣe gbẹ́mìí-mì látàrí àìjáfara tí àwọn aláṣẹ àti òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n náà tí wọ́n ṣe lórí ìlera ọkùnrin náà. Wọ́n ní tó jẹ́ kí àwọn ó ṣe bẹ́ẹ̀ káwọn ó ṣe ìwọ́de náà ní wípé pé àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n náà àti àwọn aláṣẹ pé wọn kàn tiẹ̀ kọbi ara rárá pàápàá sí ìlera àwọn, pé wọn ò kàn tiẹ̀ ka àwọn kún ènìyàn, pé bóyá pé àwọn kàn tiẹ̀ pé ẹ̀mí ní ń bẹ lára àwọn, pé pẹ̀lú bí wọ́n ṣe máa ń ṣe sí àwọn, pé ìdí èyí ni àwọn fi tú jáde láti ṣe ìwọ́de náà. Eléyìí náà la tún wá gbọ́ o tó jẹ́ wípé ó tún ya àwọn èèyàn lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n yìí, sì ṣe wípé bóyá àwọn aláṣẹ àti àwọn òṣìṣẹ́ bẹ̀ ni wọ́n ń gbàbọ̀dè ni wọn ò kójú òṣùwọ̀n tó fi jẹ́ wípé gbàmọ́gbàmọ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù àbí kankan ó ti ń wáyé pọ̀ ní ọgbà ẹ̀wọ̀n Kuje yìí kan náà. Kọ́lọ́run ọba Èdùmàrè kó máa fi sọ rẹ̀ sọ wa. Tẹ́ bá dẹ́ gbàgbé ṣáṣá òun náà ni àwọn àjọ tí wọn ọ̀rọ̀ gbọ̀kú léjọba, àwọn NGO tí wọ́n ń pariwo ní gbogbo ìgbà wípé kíkún ọgbà ẹ̀wọ̀n ní àkúnfàyà pé ó ti ń pọ̀ jù, pé ọgbà ẹ̀wọ̀n wa ó ti ń kún pọ̀ jù. Tẹ́ bá dẹ́ gbàgbé gan láìpẹ́ yìí ni ìròyìn jáde wípé àwọn ọgbà ẹ̀wọ̀n tó wà lórílẹ̀‐èdè wọn pé wọ́n ti ń kún àkúnfàyà. Ní báyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní ọ̀gá àgbà ní ọgbà ẹ̀wọ̀n Kuje tá à ń sọ nípa rẹ̀ yìí ó ti wá jáde, ó ti sọ fún àwọn oníròyìn lásìkò tí wọ́n ń ṣe àdúrà kékeré fún ẹlẹ́wọ̀n tí ó gbẹ́mìí-mì náà wípé àwọn gbìyànjú láti ṣe àdúrà fún ọkùnrin tí ó gbẹ́mìí-mì náà kí Ọlọ́run kó lè tẹ́ sí afẹ́fẹ́ rere kí ó sì lè rí ìdáríjìn gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Bákan náà ni ó bá àwọn ẹbí àti ará ọkùnrin ẹlẹ́wọ̀n tó gbẹ́mìí-mì náà tó dolóògbé náà ló bá wọn kẹ́dùn ló sì gbàdúrà fún wọn wípé Ọlọ́run ọba Èdùmàrè yóò tù wọ́n lọ́kàn o. Eléyìí náà la gbọ́ o, la ní ká sọ fún yín láti kànnì iléeṣẹ́ Otasansan TV lórí YouTube. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀. Bákan náà kẹ́ bá ní tẹ notification bell kẹ́ lè láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́ tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o.